welcome ẹ káàbọ̀ sí ìkànnì Ìlẹ̀dú TV tí a ti máa ń ṣàgbéyẹ̀wò àwọn ohun tó jọmọ́ ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá, èdè, àṣà, ìwà àti ẹ̀sìn. Nítorí pé èdè ló bí àṣà, àṣà ló bí ẹ̀sìn, ẹ̀sìn ló bí ìwà. Èmi ni Àdìmúlà Ọlátúnjí Bísíolú. Lọ́pọ̀ ìgbà àti ní gbogbo ìgbà ẹ máa bá mi pàdé táwọn máa yànnàná àwọn àṣà, àwọn ẹ̀sìn, àwọn èdè tí ó dìrọ̀ mọ́ ọmọ aládé, àwa ọmọ Yorùbá, ọmọ odù tó dá ìwà. Yàtọ̀ sẹ́mi o, ẹ tún máa bá àwọn èèyàn tó ní ìmọ̀ tó jinlẹ̀ pàdé lórí ètò yìí táwọn máa ṣe ìgbélárugẹ àti àfihàn àṣà, èdè, ìwà, ẹ̀sìn àwa Yorùbá ọmọ aládé. Ẹ máa bá mi ká lọ Ìlẹ̀dú dáwà, Ìlẹ̀dú TV. Ẹ káàbọ̀.